béèyàn lóhun fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa béèyàn lóhun fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa ó máa ṣẹ̀sí oníṣí ilé kan àbọ̀ béèyàn lóhun fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa ẹ̀dá ẹ̀já rọ ọjọ́ àti sinmi ẹ̀dá ẹ̀já rọ ọjọ́ àti sinmi àtúbọ̀tán láàyè mà ló jàjù ẹ̀dá ẹ̀já rọ ọjọ́ àti sinmi àwíkòkò ṣálẹ̀ mi àwíkòkò lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́ ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹn mọ́wọ́ ṣọ́ra ṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúre ewé o tó ti kúre gbòǹgbà kan tó ní ká ń sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúre ewé o tó ti kúre gbòǹgbà kan tó ní kálukú sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ mo ti sọ pé kò má jẹ́ ń gbọ́ débi tó máa bá mi sọ ṣòpàyàn fún mi ló fi ń ju bílì ni àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé màlẹ́ tí kejì ò gbọ́dọ̀ gbọ́ ṣẹ́nu tèmi tí ó gbòògùn lè tọ́jú àṣírí ni ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀ olórí burúkú ò kí ṣọ̀rẹ́ olórí ire gbogbo aláàánú ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí ṣẹ́ṣẹ́ àtèèyàn tó jẹ́ pé ó ṣì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu ìwà ìnítẹ̀lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí ẹni òun ọmọ jẹrí màá ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹni òṣùpá ló dá. Thank you everybody. Thank you Saheed Osupa fans club. Thank you Pasuma fans club. Thank you all lovers of Saheed Osupa. Kábíyèsí Olódùmarè kábíyèsí fa akéwìn ìlú ìfẹ̀tà lọ́lọ́run káàkiri àgbáyé kó tako ìtẹ́fún wọn ní fọ́ ìtẹ́fún bò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa fọ́nrán kan ni ó ń lọ ní online lórí àfáàsù náà àti Saheed Osupa sáfàsù náà ó gbé fọ́nrán jáde ó ní Saheed Osupa tẹ́tí wọn ibi Saheed Osupa ló ń fẹ́ fún wa fọ́nrán náà máa rí ẹ̀ tí gbogbo wa tí àjọ gbọ́ fọ́nrán náà ṣùgbọ́n àkíyèsí kan ni mo fẹ́ kó àlọ́ sí lórí fọ́nrán náà nínú fọ́nrán náà ó lóun ti sọ fún olóyè Sunday Igboho ipò torí múlẹ̀ Òṣùpá ni wọ́n ó lóun sọ fún Oríyọmí torí múlẹ̀ Òṣùpá ni oníṣùgbọ́n gbogbo wọn wò ó rí nǹkan kan ṣe sí i bó ṣe pé gbogbo fọ́nrán tó play apádà níbẹ̀ pé ìkísí tó pa wọ́n pọ̀ ló tú wọn ká ṣùgbọ́n nǹkan kan tẹ̀mí ò rí inú fọ́nrán náà ni pé ìyìn rí bì kan báyìí ní gbogbo conversation private conversation wọn àtòṣùpá ìyìn rí bì kan báyìí tí Òṣùpá ti sọ̀rọ̀ tó ti ọ̀tá statement tó ti threaten ẹ̀ ẹ jẹ́ àkọ́gbé ọgbọ́n fọ́nrán náà kí n tó wá fèsì sí màdá tó mú fọ́nrán bíi tí àáfàá súnà gẹ́gẹ́ fúnra rẹ̀ tó ti ń dúpẹ́ lọ́wọ́ Òṣùpá ńgbà kan tó lóun ló sọ ohun dèèyàn ẹ tó ló sọ déèyàn tó lóun ló kọ́ ní kó lọ mọ́ búyàn tí kìí wá pa yín pọ̀ tí kíní wàá padà tún yín ká táyé pígbà tó wá ṣẹlẹ̀ tán ló wá di pé wá padà di pé wá padà gbé fọ́nrán jáde wá fi ń bà ló kọjẹ́ mo rí pé gbàgbé ti ń dá sọ̀rọ̀ yẹn but ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán làwọn èèyàn tí rí ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí. Òṣùpá ló bá dúràdì kó bàjẹ́ wà láàyè mọ́mọ́ tí mo sọ rọ̀ wá má dàbí David àti Goliath ló lágbára David ò ní nǹkan kan ṣùgbọ́n bàbá tí má dàgì kó bàjẹ́ Òṣùpá wá ìgbọ́gbọ́ tí mo sọ wá ẹ̀jẹ̀ fi ṣe báyìí fún mi. ṣe gbọ́ bí fídíò fọ́tò eléyìí fọ́nrán tó gbé jáde tó kọ́kọ́ gbé jáde ni o lọ́ọ́ gbé fọ́tò Òṣùpá ó lóun ti fi ẹjọ́ ẹ̀ sùn ó lóun ti sọ fáwọn èèyàn pé kún bóun bẹ̀ olóṣùpọ̀ òforíjì òun ó sì kàn tó bá dàgì ẹ̀ òyìn kan ó bàjẹ́ ṣẹgbọ́n oní tóyìn bá dàgì yìí kó bàjẹ́ o tí bá dàgì yìí kó bàjẹ́ o mo ti ká kí lẹ̀ ń jà fún sóní kankan tó fẹ́ gbà lọ́wọ́ Òṣùpá ni ṣe pé ọ̀tọ̀ ní sẹ́mu nígbà tí àwọn aládùn tí wọ́n sọ pé olóyè Sunday Igboho ń tẹ́tí àwọn wọ́n mú ọ́díò jáde tí olóyè sọ pé Sunday Igboho sọ pé adébàs bọ́n káwọn ọmọ ẹ̀bọ̀ kìnnìkan a ti mọ̀ pé ọ́díò yìí ó jọ threatening message yìí tòótọ́ bọ́ ìwọ rí threatening message kankan mú jáde ok ìsìlámù ẹni pé kọ́ ewu àtòṣùpá ẹjìjọ ní àjọṣepọ̀ rí ok ẹ wà lájọṣepọ̀ mọ́ ó wá máa gbọ́ ọ̀nà
tó sáfi tún lẹ́ra ẹ̀ pọ̀nmọ́ Òṣùpá àbí ọgbọ́n tó sáfi jábọ́ ní ogun tí mò ń wò yìí o torí ó yẹ kó tiẹ̀ fún wa ní voice message kan ní gbogbo voice message tó ń play yìí táwọn fi hàn pé tòótọ́ Òṣùpá ń tẹ́tí yẹn ẹnu ẹ̀ náà ló fi sọ pé Òṣùpá ń tẹ́tí yẹn àti rí evidence kankan láti sọ pé bóyá Òṣùpá ń tẹ́tí yẹn o àbí kò tẹ́tí yẹn èmi ò sáìdì Òṣùpá o ṣùgbọ́n wo fẹ́ràn tó kọ́ ń ṣe tó ní Òṣùpá ẹ̀mọ́jẹ̀ ń drag yín o màá drag yín o ẹ̀mọ́jẹ̀ ń drag yín o màá drag yín o definitely o fẹ́ drag ẹ̀ ni ṣé ẹ̀ pé ọ̀tọ̀ ni pé ẹni yìí a ṣe nǹkan báyìí ẹ bá ń bẹ o ẹ bá ń ṣe kíníkan kíníkan o ṣùgbọ́n mo fẹ́ drag ẹ̀ message yẹn sàn bí ẹni pé mo fẹ́ fi create content ẹ jẹ́ àgbọ̀ síwájú. pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ̀yìn tó. why. fídíò tẹ wò tán yìí ni mo sẹ́ndì sí Chief Sunday Igboho torí pé ìmọ̀lẹ́ Saheed Òṣùpá ni wọ́n pé kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí wọ́n lè mú mi lọ bá wọn kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí n tó sọ̀rọ̀ síta gbangba. àwọn àṣọ ni wọ́n ṣe báyẹn kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi kí ló wà fún gẹ́gẹ́. ṣé kí sẹ́ndì fídíò yìí ṣé kí sẹ́ndì ẹ̀ ṣáì. àbá àṣọ náà wàá bá mi Ìbàdàn tó wá anytime wàá bá mi Ìbàdàn tó wọ́n sunkún màá bá sọ̀rọ̀ ń sìn. alámísà. mo ń wo ẹ̀. arúgbó sí àbá mi. ọ̀gá yẹn pé Saheed sì gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ní láì yẹn. ok ṣé ká sọ̀rọ̀ yẹn mọ́. ok ok sir. ọ̀pọ̀ rẹ̀ mi ni wọ́n pè ń sọ̀rọ̀ bí ìbínú yẹn ní láì yẹn. ṣe é gbọ́ àdéhùnfọ́nrán tó gbé jáde náà ni o ó wá send fídíò tó ti ń sunkún yẹn ó send sí Sunday Igboho nígbà tó send sí Sunday Igboho Sunday Igboho sọ pé àwọn ti pè Saheed Òṣùpá but bí Sunday Igboho ṣe ń sand ìsàlẹ̀ pé Saheed Òṣùpá kò fẹ́ Saheed Òṣùpá ti rí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yìí bí ọ̀dàlẹ̀ Saheed Òṣùpá fẹ́ afẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú bọ̀bọ̀ alẹ́ àfàsùn náà yìí mọ́ ẹ mọ̀ tí Sunday Igboho fi lè fún olóyè Sunday Igboho lé sí tẹ́pẹ́sì yẹn olóyè Sunday Igboho ti wá conclude pé tẹ́pẹ́ Saheed Igboho Saheed Òṣùpá fẹ́ bẹ́ẹ̀ ni ṣe mọ́ definitely Saheed Òṣùpá ti bí ọ̀dàlẹ̀ nìyẹn òye yàtọ̀ sí pé bí Saheed Òṣùpá tẹ́tí èèyàn pé máa pọ̀ o ti mọ́rin bí kan o ṣe pọ̀tọ́ ni pé ògùrọ̀ níbí tó bá níbí wọn ó ṣe kíníkan ni tẹ́pẹ́ Saheed Òṣùpá tẹ̀ afẹ́ ṣe nǹkan fún un gan kó tó di pé gbé fọ́nà ìjáde òun fẹ́ mọ tẹ́tì ṣé kò sí fi ṣe nǹkan fún un níta ìmọ̀ pé ó wá láti wá fi create content ni ẹ̀ẹ́dì pẹ́ nìyẹn kò gbọ́wọ́ bọ́ ìmọ̀ bí àti wá fi nǹkan create content ẹ̀ẹ́dì pẹ́ nìyẹn kò gbọ́wọ́ bọ́ ìmọ̀ so ìgbà tí Saheed Òṣùpá fún lésì pé Saheed Òṣùpá fẹ́ rí kọ́ńsá ẹ̀ mọ́ Saheed Òṣùpá ó ti di bí ọ̀dàlẹ̀ pé ọmọ yìí kó mọ́ lọ takusa lòun ó wá ṣẹ́ gbé fọ́nrán gbà tó ti pẹ́ tí Saheed Òṣùpá àti Paso ń jà ń gbà yẹn fọ́nrán ọ̀rọ̀ tí òun àti Òṣùpá wá sọ wá ṣẹ̀ lọ gbé jáde ìyẹn ló wá fẹ́ fi tẹ́sí Òṣùpá ọ̀rọ̀ tó wà tó sọ́njà yẹn sọ́ngbà yẹn tó gbogbo àti Òṣùpá Paso ń jà tó Òṣùpá mọ́ tó Òṣùpá fún rẹ̀ gan bú Paso gbogbo àti Òṣùpá àti Paso ń jà tẹ́kọ̀ Òṣùpá fún rẹ̀ gan tó wà mú Paso gbà yẹn kò sọ̀rọ̀ tí ó lè sọ sí wọ́n wá sọ̀rọ̀ kan kọ̀rọ̀ ó wá tún sọ̀rọ̀ kọ̀rọ̀ Oríyọmí Hamzat pé kódà ó sọ fún Oríyọmí Hamzat ipe ṣùgbọ́n torí pé Òṣùpá fóun lé sí pé Oríyọmí Hamzat o àwọn jọ wà ní ipe torí pé Oríyọmí Hamzat fóun lé sí pé Òṣùpá àwọn jọ wà ní ń pè wọn àtòṣùpá àwọn jọ wà ní ipe torí pé Toríyọmí tó bá ń ṣe prógrámù ẹ̀ ó mọ̀ pé orin Òṣùpá kódà gan prógrámù Oríyọmí Kọ́kọ́rọ́ Alátẹ orin Òṣùpá ló fi bẹ̀rẹ̀ ipe torí ẹ̀ lóríyọmí ò ti fẹ́ dá sí ipe Oríyọmí náà ń sábòsí Oríyọmí tẹ̀ tó ti ọ̀nà dá sí òun mọ́fàlẹ́ alápàkàdá apákan sí ni kò lè dá sí òun mọ́fàlẹ́ alápàkàdá apákan òun ò lè dá sí ní tiẹ̀ tó ìyẹn ló wá fà á tó wá fi lọ gbé fọ́nrán ọ́díò ìgbà tó wà àtòṣùpá tí wọ́n jọ wà lọ gbé ọ́díò yẹn jáde ọ́díò yẹn ní ìsìn báyìí màá tó clear tẹ wá bu ọ́díò yẹn náà bí a threatening message tó Òṣùpá ti threatening yẹn wà ń bẹ ẹ̀já tó jọ gbọ́ ọ́díò yẹn náà. tí bá ní kó wá sọ̀rọ̀ mi lọ́la láti tọ́ba rí wa fọ́tò àfi ọmọ pé mo ń tẹ́ ìfẹ́ ọmọ bóun yà. ẹ̀dá sí tọ́ba fẹ́ wá rí mi lọ́tọ̀ níwájú ta ni wá wẹ̀ ọkọ̀ ní jẹ́ lẹ́fù ti dé ìyẹn. ó ti yé mi ọmọ fọlọ́ ń bẹ̀. ó ti yé mi sá ó ti yé mi sá ok sá ọ̀rẹ́ sá. kó o tó sọ̀rọ̀ sí bínú sí mi ọ̀rẹ́ tó mi jẹ́. ẹ má bínú bá mi torí Ọlọ́run torí Ọlọ́run ẹ má bínú sá ẹ má bínú sá torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ mímọ́ fà ẹ má bínú sá.
ẹ wo èsì tó fún Chief Sunday Igboho wípé àwọn ọ̀fẹ́ rí mi tí wọ́n tún sọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni sàkàsàkà ẹ dákun ṣé wọ́n fẹ́ dọ́lọ́ ni kí wọ́n ní mo tún ṣe fídíò tí mo ṣe ní January Alhaji Oríyọmí Hamzat wọ́n bá wa parí ẹ̀ mo ní kí n bẹ̀ wọ́n mo tún bẹ̀ wọ́n mo tún ṣe fídíò apology mo tún rá bàbà lójú gbogbo ayé tí mo bẹ̀ wọ́n kí ló fà tó fẹ́ ṣe ṣé wọ́n fẹ́ dọ́lọ́ ọba ni kí ni mo ṣe kí ló fàdí ọ̀rọ̀ gangan gbogbo ẹ̀yin YouTube ẹ súnmọ́ bíbá ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ tí mo ní jù sí Òṣùpá ìlú kó bá mi báyìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin èwe ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ àníjù tó gbogbo ayé mọ̀ wípé 100% ni mo fi nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá. ṣẹgbọ́n tí ó bọ́ yín sọ ṣẹgbọ́n tó sọ báyẹn ó ní olóhùn ní kí wọ́n bí Òṣùpá kí wọ́n bí Òṣùpá kí wọ́n ìfẹ́ àníjù tó ní sí Òṣùpá káyé wá kó wá fi tòun sàríkọ́gbọ́n ó kàn fẹ́ bó Òṣùpá ló kọjú fẹ́ fi trend ni àní sọ tó Òṣùpá fi tẹ́tí yẹn ó ti wà kan tí yóò dá Òṣùpá ó wá ní kí olóyè Òṣùpá Sunday Igboho ọbẹ̀ ó pe Oríyọmí ọbẹ̀ ìyẹn wá ló mú ẹ ló wá fi ọ́díò tó payín pọ̀ ó wá sẹ́ẹ̀ fi síta Òṣùpá jẹ́ nìkan orí tó Òṣùpá tó padà kọrin fóònù náà yín padà pé orin yẹn náà Òṣùpá jẹ́ nìkan tó yẹ pé tó wá sọ pé go rẹ̀ go ni tó wá ní kọ́ọ̀mù ẹ̀kọ́ mi tó Òṣùpá wá ní pé ó ti ń dọwọ́rú yóò pọ̀ ọ́ tì ni wípé Òṣùpá kò bẹ́ẹ̀ ṣe mọ́ ìyẹn ò kì í ṣèjà náà kí wá tí wọ́n á fọ́ọ̀sì ẹ̀mọ́ lọ́rùn òun wá fẹ́ fọ́n fọ́ọ̀sì ààrẹ padà Òṣùpá lọ́rùn kò bẹ́ẹ̀ ṣe torí pé o ti bá Òṣùpá bú àwọn pàṣẹ orí àṣírí wo fi jáde àṣírí mo ní fẹ́ play o ẹgbẹ́ owó ẹgbọ́ parapàgbà àṣírí o ẹgbẹ́ ẹ̀dá pé a bá ń bẹ Òṣùpá lóhùn ò bọ́ ṣe mọ́ sí ẹ̀dá ẹ̀fí má bàyàn ṣe ni èmi náà kó sọ pé ó jó jáde ó sọ pé Òṣùpá ó tẹ́tí yẹn o ó lóun máa pẹ́ o ó sọ pé ògbúdọ̀ rìn Ìbàdàn o ó lóun gbúdọ̀ rìn lẹ́kọ̀ọ́ o mo rò pé ó sọ nìyẹn ó wá ń jáde ẹ bá ń bẹ Òṣùpá lóhùn ò bọ́ sí mọ́ olóyè Sunday Igboho bọ̀ pé olóhùn ò bọ́ ọjà Òṣùpá ò bọ́ sí mọ́ ó sì á di pé kóṣùpá mọ́ kí wàá Òṣùpá mọ́ sí pọ̀ dandan sí ẹ̀dá lẹ́yìn fi báyàn ṣe ni ẹgbọ́ lí sí àṣírí Òṣùpá tó ló fẹ́ tú ni ẹgbọ́ àṣírí Òṣùpá tó ló fẹ́ tú ẹgbọ́. gbogbo ayé mọ̀ gbogbo ayé ló mọ̀ pé mi ò yegi mi ò yẹgẹ ló kó bá mi báyìí nítorí Ọlọ́run mo kàn ti ní ìpinnu pé 2026 mi ò fẹ́ búyàn mọ́ torí Òṣùpá máa rán mi iṣẹ́ pé kí ló máa búyàn ni. ok ó ti jáde tó máa ti jọ sọ sí ẹni kó fi ọ̀rọ̀ fámìlì lẹ̀ sọ̀kò tó gbọ́ wọn mú àwọn ẹ̀sà mọ́tò ní ẹnu ṣe mọ àwọn barista pé kó fi fámìlì lẹ̀ kó jórúkọ tiẹ̀ tó dá ìlú padà ní mo sẹ́nsẹ̀ lọ gbogbo ẹ̀ mẹ́fà ni mo fẹ́ kẹ́ líkẹ̀ síta. ó ti yé mi sá ọ̀rẹ́ sá. sórí social media. ó ti yé mi sá. mo fẹ́ kẹ́ líkẹ̀ síta. ó ti yé mi sá ọ̀rẹ́ sá. sórí social media. ó ti yé mi sá. mo ní ìpinnu pé mi ò búyàn mọ́ ìyẹn ló fa wàhálà báyìí ló fa wàhálà tí wàá ló fa ti Alhaji Dr. Oríyọmí Hamzat ni wípé mo ti ń pè wọ́n Alhaji náà fọyín kọ́ mi mo mẹ́sẹ̀gì mo ṣe gbogbo ẹ̀ wọ́n ń sá fún Òṣùpá ó yé mi mo rò pé kí ni ìdí tí ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí Alhaji Oríyọmí Hamzat tó fi ń sá fún Òṣùpá tó fi ń dọ́jú Òṣùpá ni wípé èmi àti Òṣùpá á ti sọ̀rọ̀ wọn rí torí pé. ṣe ti gbọ́ rí kìsí tó pa àwọn méjì pọ̀ Òṣùpá ó lọ mú voice tóbi tó wà tó bá ní sọ̀rọ̀ ipò Òṣùpá mọ́ ní kó wọn bó ń bú àwọn èèyàn nígbà tí Òṣùpá ti pàṣẹ sí ń jà pé ó yà sọ báyìí Òṣùpá máa ń sọ pé kó wọn bó ń bú àwọn èèyàn ìkìsí tó pa wọn pọ̀ nu o ìkìsí ti wá tú wọn ká ṣùgbọ́n Òṣùpá ti rí pé ọmọ yìí yóò padà gbàbọ̀dé fóun gbogbo bí agbóhun tó Òṣùpá rí náà ni tó Òṣùpá ò fi bá a ṣe mọ́ bó ṣe wá ń dàgé Òṣùpá yìí ló ń dùn mí torí pé kí kókó ọ̀rọ̀ lè mọ́ dìmú arákùnrin tó ń fẹ́ dìmú ni pé Òṣùpá tẹ́tìn mi níbi báyìí Òṣùpá sọ báyìí ok torí ẹbí ló ti wá mú mọ́ yìí ó ti wá fẹ́ play fídíò bíi ti reason tí Oríyọmí ò fi lè dá sí ìbẹ̀wò ló ti fẹ́ play reason tí Oríyọmí ò fi lè dá sọ̀rọ̀ yẹn kíkẹ́ torí pé Oríyọmí láìkè Òṣùpá kọ́kọ́rọ́ alátẹ lójú ẹ̀mọ̀ ẹ̀gbọ́. èmi sọ fún Òṣùpá wípé Alhaji Oríyọmí Hamzat pé wọ́n mọ̀ nífẹ̀ẹ́ yín gan o àwọn èèyàn fi yín ṣeré o kódà lójú yín lẹ́yìn yín wọ́n gba ti yín tán kódà ẹ̀wù mi tó ṣe máa ń promote orin yín ní Àgídìgbò ẹ jẹ́ ká gbọ́ conversation mi àti Òṣùpá ẹ gbọ́ èsì tí Òṣùpá fún mi yẹn mo fi wò pé Oríyọmí Hamzat bẹ̀rù Òṣùpá aláìsọ lọ́hùn. àwọn ọ̀rọ̀ tó Oríyọmí Hamzat bá fẹ́ sọ kò sí ètò wà nù orin Pasuma tó lè bá mu kò sí funfun gbàdúrà ni. bẹ́ẹ̀ ni. ọjọ́ tó lọ́wọ́ láàrin mi àti ẹ lọ yọ ọ̀rọ̀ pé ọjọ́ iwájú wa ló dá lọ́ba yóò jáde nínú ẹ̀kọ́ Pasuma kò bílẹ̀ fún mi. yọ ọ̀rọ̀ pé ká ní tẹ́lọ́rùn lọ́ba yóò kúrò ẹ̀kọ́ Pasuma kò bílẹ̀ fún mi. ìbá. Pasuma ò ní màtíríà tó lè lò.
Pasuma ò lè gba fáǹsì mi kankan torí kò lo orin tó fẹ́ fi gbà. Gbàgbé nìyẹn gba ti tó fa nítorí orin o kò lè láìkì Pasuma. àtọ́ ẹ pé nǹkan mi ló fi láìkì ni o torí tó ń lórí yẹn fún kò sí tó fẹ́ máa tiẹ̀ lọ́dọ̀ Pasuma. bàbá ẹni yẹn yìí ń bilé oṣù pa. ó yìí ń bilé oṣù kò sí tó fẹ́ mú mi lórí Pasuma kò sí tó fẹ́ forí Pasuma ṣe. ó kàn gbọ́ torí kó jẹun bẹ́ẹ̀ ni. bàbá lọ Pasuma má ṣe mọ́ tó wà lẹ̀. ó dàbí sọ pé mo kọ ìyàwó kan mo kọ lẹ́ o fáìn. máa kọ lọ fẹ́ yàwó mi tí ó fáìn. tó lè tẹ́ lọ́rùn kò lè tẹ́ lọ́rùn bí omi tó fáìn. tó bá gbóni fáàrí ni àfi tó bá ti sóni fáàrí. tó wà ní Pasuma lóbi ọ̀rọ̀ orí Pasuma ò bá. mi máa yé mi ta fẹ́ wá sàkàtúntà ìgbà ọlọ́run dáre jẹ́. àmì bàbá. ọlọ́run fẹ́ gbéraga o. asàbùlà. tó bá gbẹ́ ni láì Pasuma tó rí orin kò sí ìkọ̀sí Pasuma lè ṣe fẹ́ ni àkọlẹ̀ tẹ́ lọ́rùn. ogun tó ẹni ẹ̀ bá ṣe lọ́dọ̀ Pasuma ó ṣe tẹ́múrárì ni. Pasuma kò lè má sí nǹkan tó wà nílẹ̀. ìdíjọ́ mi ọjọ́ rí. jọgbẹ́ tí mi là bá fọ. ó dá ayé mi kò ṣe ayé ilé ìtawà náà. kí ló ń láì Barrister Kollington ló máa pè kí ló fẹ́ gbọ́nù Kollington. o ti gẹ́gẹ́ kan tí mo sọ. àgbọ́yé ó yé mi dáadáa sà ó yé mi dáadáa ó yé mi gan wàlá. àwọn ọmọ ń bá jata kì í sọ̀rọ̀ wọn ń gbóṣùpá. ẹ̀ẹ́dẹ̀jọ́ ń jà bọ̀ orin yẹn wọ̀ bá jà. wọ́n máa ń sọ lójú náà pé Òṣùpá mi láìkì rárá àwọn àpótò kọ́ni bí lórí burúkú ayé gbọ́ bẹ́ẹ̀. ṣé ẹ ti rídìí tí ẹ̀rù fi ń bọ Oríyọmí Hamzat torí orin Òṣùpá kọ́kọ́rọ́ alátẹ Òṣùpá rí ní rí wípé orin òun ló fi build radio station kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹni kò wá mọ bó ṣe fẹ́ bá Òṣùpá sọ̀rọ̀ ó wá sọ Òṣùpá di ẹ̀rù jẹjẹ ọ̀sọ́ dọ́lọ́wọ́ bàbí. kí wá ni mo rí kí ni mo gbọ́ tí mo tún fi ń gbìyànjú àti rí Chief Sunday Igboho láti lè bá mi bẹ Òṣùpá àti Alhaji Oríyọmí Hamzat tí mo fi dá mi lóhùn kí ni mo rí kí ni mo gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tí nǹkan bá ṣe mí tó bá ṣe àwọn ọmọ mi àti gbogbo ẹbí mi Òṣùpá àmì Ọlọ́run ni kẹ́ ẹ mú next video ẹ máa rí ń bẹ̀ fídíò ti gùn jù next video ẹ máa rí ń bẹ̀ bá mi ṣe ẹ̀kọ́ kan gbogbo ọmọ Nàìjíríà lára Òṣùpá yẹn sọ lọ. sẹ́ẹ̀rí gbogbo tí òun àti Òṣùpá tẹjọ ṣe ń kọ̀rọ̀ tó ti pẹ́ ó wá sẹ́ǹtù jáde ní ìsìn ṣé tí tó jáde ní ìsìn ṣé wàá fi tó Òṣùpá ṣe ni àbò fi bó Òṣùpá jẹ́ ìwọ tó lè tọ́jú voice yìí tó jọ tó ti pẹ́ dájúdájú táyé pé tòótọ́ Òṣùpá fún ẹ ní any threatening message àbí kankan ó yẹ kó lè play yẹn náà fún wa. ọkùnrin yìí nìsí ọkùnrin tó pè láfa súná èmi tẹ̀sí lọ́la ti pẹ́ ìtì ẹ̀mọ̀ kò sí ní ṣe content gan àgbà tó ṣe lè dájúdájú gbogbo content tó ṣe ń gbà yẹn content pé wọ́n sponsor ẹ̀ láti mọ bẹ́ẹ̀bù ni àwọn tó wá sponsor ẹ̀ àwọn Saheed Òṣùpá tó ná sponsor ẹ̀ láti mọ bẹ́ẹ̀bù nǹkan wá gbà ní kọjá wá tó wá gbogbo ọ̀nà tẹ́tù fi padà wà pọ̀ padà wọn yẹ kó ti kẹwàá sí ọ àmì Ọlọ́run àti ìtì ẹ̀mọ̀ tàbí Ọlọ́run bẹ́ẹ̀ náà ìmọ̀ bí tẹ́tí jọ tó kó má dé mi Ọlọ́run àti Saheed Òṣùpá ni wọ́n ṣe nǹkan sí ọ ṣùgbọ́n yẹ kó lè fún ọmọ Nàìjíríà ní nǹkan bóyá bíi evidence tó fi prove pé ibi báyìí náà ti threaten mi o nǹkan báyìí ni wọ́n sọ ni wọ́n fi threaten mi o ọmọkùnrin tó wá fi mọ́ bá Saheed Òṣùpá ló kọjá yìí bá play fídíò rẹ̀ kan sìn bí ọdún mélòó sẹ́yìn táyé pé òun fúnra ẹ̀ ló ń sọ pé èèyàn rẹ̀ Saheed Òṣùpá pé ó jẹ́ kó wò ní 3 million follower láàrin ọjọ́ kan 3 million viewer láàrin ọjọ́ kan ẹja wo fídíò náà kẹ́lẹ́ bá mọ bí tí ọmọ èèyàn lágbára sí o. tá a bá sọ̀rọ̀ ẹni ṣe kà ká sọ̀rọ̀ olóore fáráyé láì jẹ́ ní má kà ká sì má jẹ ojú mẹ́ran àìdúpẹ́ sábàbí ló jẹ́ kó wà lójú kan nínú ẹni tó bá yàn ríṣẹ́ tó wá lọ bá pé ọjọ́ báyìí làwọn fẹ́ ṣe interview ẹ fún mi lówó tó ní kò sí ọ̀rẹ́ lówó ẹ lọ́wọ́ àtẹni tó wá fún ẹ lówó tó fi lọ sí interview yẹn tó wá ríṣẹ́ yẹn tí wọ́n gbẹ̀ síbi iṣẹ́ ẹ dákun tá ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n gan lè sọ pé àwọn méjì náà ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi dúpẹ́ lọ́wọ́ Alhaji wa King Dr. Saheed Òṣùpá fún oore ọ̀fẹ́ tí wọ́n fún mi lọ́dọ̀ wọn mo dúpẹ́ o torí pé first post mi online lórí social media tó kọ́kọ́ ní 30,000 views ìpolówó Alhaji Saheed Òṣùpá tí mo ṣe lọ́dún náà lọ́ọ̀ ni mo fi kọ́kọ́ ní 30,000 views nísìnyí tí mo wá ní 1 million views 3 million views lọ́jọ́ kan ṣoṣo a yẹ kí n wẹ̀yìn kí n rán bíi tí mo ti ń bọ̀ torí pé kí ni ọ̀pọ̀ lọ́jọ́ pé ìwọ gan tó ń wò mí ó ti gbọ́dọ̀ wọn kọjá rí tó bá kọjá lẹ́yìn kámẹ́rà wọn a máa sọ pé bá a sọ fún mi pé àkọ́gbọ́dọ̀ ọ̀nà kámẹ́rà mi mọ́ ọpẹ́ olóore àdáǹdátán ni Alhaji wa Saheed Òṣùpá mo máa dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run bá mi kẹ́yìn ẹ̀ní wálé láéláé ẹ̀ní fọlá pìtàn ẹ̀nà ẹ̀ tó wá dípẹ́ tó ń post wa sí gbogbo orí platform yín pátápátá ká máa ṣègbéraga ń sìn pé ṣìbáná ti ní views rẹpẹtẹ kí ló dé àrínimọ́ni là kínimọ́ni pé wọ́n tiẹ̀ tó rí mi lórí péjì Alhaji wa Saheed Òṣùpá oore ńlá ni ọpẹ́ ńlá ni gbogbo orí platform wọn ni wọ́n post wa sí Instagram TikTok YouTube Facebook káàkiri kí ló dé bàbá mo máa dúpẹ́ mo dúpẹ́ ọ̀tọ̀ ni ká kọ́ ni bí wọ́n ṣe ń pa ẹja ọ̀tọ̀ ni pé ká máa fún.
ó lọ Òṣùpá wọ́n post òun sí orí platform Òṣùpá pátá nígbà tá a rí wọ́n sì ń gún tí ò tí wùwà tó wù tá a rí wọn ò fi gún mọ́. ajá tó wá rí ni tí ó ń kẹ́ ni tí wá tó ń ṣe dáadáa fún ni tó wá padà rí ajá tó rí ni tó wá ń gbó ajá tó rí ni tó ń jùrù tó wá padà rí ajá tó rí ni tó wá ń gbó. ìjà wá ṣẹlẹ̀ láàrin wa àti Saheed Òṣùpá ti pọ́ dàlẹ̀ ní ọ kò bọ́ ṣe mọ́. The next thing tó wá fẹ́ sọlọ́ọ̀ láì ní wípé Òṣùpá kí wọ́n wá wo bí Òṣùpá kí wọ́n wá wo kìnìkan Òṣùpá ó ń bínú sí ọ kò forí jìn ọ tó bá ti kú Òṣùpá ló pọ̀ bá ọ̀nà wo ló gbà tẹ̀tìn ẹ̀ sọ nǹkan tó fi tẹ̀tìn ẹ̀ sórí àwọn èèyàn wá lé ẹ pé kí wọ́n wá lù ọ ni àbò ni àbí ó ọ̀dà statement pé kó mọ́rin ládùúgbò àbí wọ́n ló kẹ̀wò pé nígbà tó túpọ̀ ti kiri rere reconcile pẹ̀lú ẹ kó bà ló kọjá ló kù láti mọ̀ kó Òṣùpá tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọlọ́pọ̀ ló èèyàn ni ẹjẹ́ agbọ́n tí Saheed Òṣùpá fi dá lóhùn. èèyàn lóhùn fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa èèyàn lóhùn fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa ó máa ṣẹ̀sí oníṣí ilé kan àbọ̀ èèyàn lóhùn fẹ́ pa náà ẹ̀ṣọ́ tiwa ẹ̀dá ẹ̀já rọ ọjọ́ àti sinmi ẹ̀dá ẹ̀já rọ ọjọ́ àti sinmi àtúbọ̀tán láàyè mà ló jàjú ẹ̀dá ẹ̀já rọ ọjọ́ àti sinmi àwíkòkò ṣálẹ̀ mi àwíkòkò lójú ọlọ́rọ̀ sọ̀rọ̀ títọ́ ẹ̀yin wá lọ́rọ̀ tó sọ pé ẹ̀yin dìyẹn mọ́wọ́ ṣọ́ra ṣírí lọ́rọ̀ tó sọ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúre ewé o tó ti kúre gbòǹgbà kan tó lè ká ń sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ ọ̀rọ̀ tó ti kúre ewé o tó ti kúre gbòǹgbà kan tó ní kálukú sáré ẹni ga jù lábà ní ìdí ìjà wọn máa ń sunkún bẹ́ẹ̀ ni wọn kì í rẹ́rìn tó bá ti dèṣù ọ̀rọ̀ tí kì í ṣọ̀rọ̀ má jẹ́ kọ́mọ ẹnìkan kan gbọ́ mo ti sọ pé kò má jẹ́ ń gbọ́ débi tó máa bá mi sọ ṣòpàyọ̀ fún mi ló fi ń ju bílì ni àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé màlẹ́ tí kejì ò gbọ́dọ̀ gbọ́. ṣẹ́gbọ́n orí ṣẹ́gbọ́n tó Òṣùpá sọ nú ọ̀rọ̀ yẹn Òṣùpá sọ ó gbogbo ọ̀rọ̀ yẹn ló sọ báyẹn o ó dúró dé aláyé o kàn ń ju bílì aláyé náà ò bẹ́ẹ̀ ṣe mọ́ Òṣùpá sọ fún yín sẹ́yìn pé gbogbo ọ̀rọ̀ tó wá sọ látàárọ̀ yẹn èwo létí kejì gbọ́dọ̀ gbọ́ ń bẹ̀ ọ̀rọ̀ tó Òṣùpá sọ wípé sórí yẹmi fẹ́ rí ẹ̀kọ́ kọ́ ní orin Paso ni nígbà tó bá ti Paso ń jà bó ṣe sọ dáadáa nìyẹn kódà ó tún bú Paso tó ń pèlè ọmọ àgbà kò kíní kẹ̀kẹ́ nìkan ṣùgbọ́n tí wàá fẹ́ fi Òṣùpá sẹ́sì ní ìsìn báyìí èwo létí kejì gbọ́dọ̀ gbọ́ ń bẹ̀ Òṣùpá sọ yẹn ó là kálẹ̀ kulẹ̀ tó ń bá yẹn bí ayé sọ̀rọ̀ ó là kẹ́sì làwọn tó ń gbọ́ wa náà torí pé mo ti bá yín búyàn rí Òṣùpá ní sọ̀kọ̀ àyẹ̀fọ́ mi ló fi ń ju bílẹ̀ ni àbáwé lòṣùpá. sẹ́nu tèmi tí ó gbòògùn lè tọ́jú àṣírí ni ẹni tọ́jà oúnjẹ máa bá a ṣe múlẹ̀ olórí burúkú òkì ṣọ̀rẹ́ olórí ire gbogbo aláàánú ò má jẹ́ kán ráyè dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí ṣẹ́ṣẹ́ àtèèyàn tó jẹ́ pé ó ṣì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan ọ̀kánjú amúlẹ̀ ìmọ̀ kò mọ̀ pé léwu ìwà ìnítẹ̀lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí ẹni òun ọmọ jẹrí màá ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹni Òṣùpá ló dáa. Thank you, everybody. Thank you. Òṣùpá ti parí gbogbo ọ̀rọ̀ gbogbo tá a fẹ́ mọ sọ wẹ́ẹ̀wò Òṣùpá ti parí inú orin gbogbo tá a fẹ́ mọ sọ Òṣùpá ti parí inú orin yẹn. èmi ò sọ pé gbogbo tó Òṣùpá sọ ṣe ló dáa o mi sì ní kò dáa but kó o tó lé Òṣùpá sọ yẹn pé nǹkan kan ti dà wọ́n pọ̀ rí yes wọ́n á torí ẹ̀ ju bílíìn ike torí pé o ti kọ́ ẹ̀ ń ṣe Òṣùpá lọ́wọ́ níbi tó ti jẹ́ pé kò mọ̀ bú àwọn èèyàn wọ́n á torí ẹ̀ ju bílíìn Òṣùpá wọn gbọ́n sọ pé òun regret pé òun fẹ́ ṣàánú wẹ wípé olè tí yà ń jẹ àti wèrè kò sí yàtọ̀ tí o sì wá síbẹ̀ kọ́ ni so òun tẹ̀mí wá sọ látàárọ̀ nìyẹn pé tó bá sọ pé èèyàn tẹ́tìn ẹ̀ èèyàn fẹ́ pa ẹ́ o gbúdọ̀ fún evidence ní tẹ́yìn yẹn fi ń tẹ́tìn ẹ̀ èkó gàdá máa gbé hello àfàsúnà Òṣùpá Paso kò mọ níkọ Oríyọmí kò lè rí nǹkan kan tó lọ́pọ̀ lọ́nu orin Paso inú orin mi ló ti rí kíníkan nìkan ṣé ọ̀rọ̀ yẹn
kí ló ọ̀rọ̀ tẹ́tì ń bẹ̀ ọ̀rọ̀ pé ẹ ti jọ wà rí ni ẹ sì wá jọ wà mọ́ nígbà tó fi tọrọ owó nígbà tó fi tọrọ nígbà tó fi tọrọ owó olórí burúkú wèrè ó ti jáde fẹ́mi náà rí nígbà yẹn ọmọ kẹta náà mo sọ pé sọmọ yóò sì dọ̀ láì mọ́ ni só ti kú ni ìwọ ọ̀dàlẹ̀ mọ́ gbà yẹn yìí ní kéje yìí hàn nù ayé ìwọ ọ̀dàlẹ̀ ni ó mọ́ gbà yẹn ní kéje yìí hàn nù ayé gbogbo tó wá ta wá pèlè látàárọ̀ èwo ló sùpá fi tẹ́tì ẹ̀ ń bẹ̀ tòtò dára àwọn kan náà tó tí ó sọ̀pọ̀ ṣe pé akéde kan kókó lè mọ́ dìmú lọ wá ó tó ayé kámọ̀ pò tọ́ ló ń sọ ó tuntun fúnra mi ṣe tó sọ pé tó ìpàdé tẹ́tì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ojú tẹ́ fi ń wò ní fọ́ ètò ìrìn láṣẹ lọ olódùmọ̀ láṣẹ lọ fa mo kọ́ ẹ̀ làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́.